kẹrìndínlógún ni a fẹ́ wò. Ẹ̀kọ́ 16 a fẹ́ wò ìjìyà Kristiẹni. Ìjìyà Kristiẹni. Ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19 ni àwòká. Episteli àbí Pétérù sí àwọn èèyàn gbogbo ní ìkíní rẹ̀ ní orí 4 láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19. Lẹ́tà Pétérù àkọ́kọ́ rẹ̀ sí ènìyàn gbogbo orí 4 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19. Ẹ̀yin olùfẹ́ mi, ẹ má jẹ́ kí ó jọ yín lójú bí wọ́n bá wá iná jó yín láti dán yín wò, bí ẹni pé ohun tí ojú kò rí ni ó dé. Èyí sọ yín di alábàápín nínú ìjìyà Kristi. Ẹ máa yọ̀ nígbà tí ó bá padà dé nínú ògo rẹ̀. Ayọ̀ ńlá lẹ̀ ó yọ̀ bí wọ́n bá fi yín ṣe yẹ̀yẹ́ nítorí orúkọ Kristi. Ẹ ṣoríire torí ẹ̀mí tí ó lógo ní ẹ̀mí Ọlọ́run ti bà lé yín lórí. Tí ẹ bá ní láti jìyà, kí ó má jẹ́ gẹ́gẹ́ bí apànìyàn tàbí olè tàbí èèyàn burúkú tàbí ẹni tí tójú bọ nǹkan oní nǹkan. Ṣùgbọ́n bí ẹ bá ń jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ má jẹ́ kí ó tì yín lójú. Kàkà bẹ́ẹ̀, ẹ máa yin Ọlọ́run lógo fún orúkọ tí ẹ ń jẹ́. Nítorí ó ti tó àkókò tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láàrin ìdílé Ọlọ́run ni yóò sì ti bẹ̀rẹ̀. Tí ó bá wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa, báwo ni yóò ti rí fún àwọn tí kò gba ìyìnrere Ọlọ́run gbọ́? Tí ó bá jẹ́ pé pẹ̀lú agbára káká ni olódodo yóò fi là, báwo ni yóò ti rí fún àwọn tí kò bọ̀wọ̀ fún Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀? Nítorí náà, kí àwọn tí ó ń jìyà nípa ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn fún Ọlọ́run nípa ṣíṣe rere. Ọlọ́run ẹlẹ́dàá kò ní dojú tì wọ́n. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa lórúkọ Jésù. Ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn gan ni a ti mú ọ̀rọ̀ àkórí ẹ̀kọ́ yìí. Ó ní ṣùgbọ́n bí ẹ bá ń jìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́ tàbí bí Kristiẹni, ẹ má jẹ́ kójú ó tì yín. Kàkà bẹ́ẹ̀, ẹ máa yin Ọlọ́run lógo fún orúkọ tí ẹ ń jẹ́. Ṣé rí nígbà tí wọ́n kọ ìpístélì yìí, ìtìjú ni nínú ayé ìgbà náà kéèyàn sọ pé Kristiẹni lòun. Ìtìjú ni. Wọ́n bá pè yàn Kristiẹni nígbà yẹn, ojú ọ̀daràn ni wọ́n máa fi ń wò wọ́n. Ìdí ni pé ọba alẹ́ Róòmù kan ní àkókò tí ìyìnrere ń gbèrú, tí ìjọba Kristi ń gbèrú nínú ayé, tí àwọn èèyàn ń di ọmọ Ọlọ́run. Ọba Róòmù kan kórìíra Jésù, ó sì kórìíra iṣẹ́ rẹ̀. Ọmọ ń dáràn nílùú yóò wá sọ pé àwọn Kristiẹni ló ṣe é. Àwa máa fìyà jẹ wọ́n. Ìdí dẹ̀ ni pé kò fẹ́ kẹ́lòmíì ó di Kristiẹni. Àwọn tí wọ́n wá ń jẹrú ìyà bẹ́ẹ̀ yẹn ni alàgbà yìí ní láti gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó jẹ́ lórí àwọn ọmọ ẹ̀yìn gbogbo nígbà náà, torí pé Jésù olùgbàlà ń ló kó gbogbo àwọn ọmọ ẹ̀yìn lé Pétérù lórí lọ́wọ́. Ó nígbà tó bá yí padà máa bọ́ àwọn àgùntàn mi. Pétérù nìkan ni Jésù bá sọ̀rọ̀ máa bọ́ àwọn àgùntàn mi. Àwọn àpọ́stélì ẹlẹgbẹ́ rẹ̀ gan àgùntàn Jésù ni wọ́n jẹ́ lọ́wọ́ Pétérù. Ìdí nìyẹn tó fi kọ̀wé bí olùṣọ́ àgùntàn, bó tilẹ̀ jẹ́ pé àpọ́stélì ni. Ṣé ẹ rí, tá a bá fẹ́ sọ̀rọ̀ ìjìyà Kristiẹni, mo fẹ́ jẹ́ kí ó yé yín wípé ká tó wọnú ìjìyà Kristiẹni,
sẹ́rí ìjìyà ń bẹ fún èèyàn nú ayé síbẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹni tí wọ́n bá ń pè léèyàn ní oríṣiríṣi ìyà ń jẹ. Ó kàn jẹ́ pé ìyà tí ń jẹ kó wá wa ọ̀pápọ̀. Sẹ́rí nígbà tí Ọlọ́run dá èèyàn láti tètè kọ́ṣe kò ṣètò ìyà mọ́. Kò sí ìyà nínú ìpèsè Ọlọ́run fún ènìyàn ní àtètè kọ́ṣe. A lè wá orísun ìyà lọ sí Genesis odi 3 ní ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 19 nígbà tí Ọlọ́run gégùn fún Ádámù àti ìyàwó rẹ̀ tó sì gégùn fún ayé nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá. Láti ìgbà yẹn ó ní àìsàn onírúurú, ìyọnu onírúurú, ìdààmú onírúurú ló ti ń dé bá ènìyàn. Kò rí bẹ́ẹ̀ ní àtètè kọ́ṣe. Ṣé tí a bá sì ń sọ nípa ìyà, àwọn ìyà kan a máa jẹyàn nínú àgọ́ ara. Ìyà tí máa ń jẹ nínú àgọ́ ara náà ni àìsàn, àrùn, àwọn àìsàn oríṣiríṣi, àrùn oríṣiríṣi. Bẹ́ẹ̀ náà ni èèyàn a máa jìyà lọ́pọlọ. Àwọn àìsàn kan wà tí máa ń ṣe ẹ̀dá lọ́pọlọ. Ara àwọn àìsàn yẹn tẹ́ bá rí wèrè tó ń lọ ní títì, tàbí rí èèyàn tí ń ká wúgọ́wúgọ́, tí ń rìn gbọ́gbọ́, tó jẹ́ pé kò láyọ̀ àárọ̀ dalẹ́ rí, tẹ́lómìn fẹ́ tàtàkù sínú yàrá, ìbànújẹ́ ọkàn, àwọn àrùn ọkàn, àwọn àrùn ọpọlọ. Àwọn àrùn kan náà sì wà tó máa ń yọni lẹ́nu, tí máa ń ba òpó ìṣẹ̀dá ẹ̀dá jẹ́, bí àwọn ìrora tí obìnrin bá lóyún tó bá bímọ. Àwọn ìyà kan náà máa ń wà tó máa ń tẹ̀lé ọjọ́ orí. Béèyàn bá ti ń kú ní ọ̀dọ́ tó ń bọ́ sípò àgbà, àwọn àrùn kan wà tí máa ń bá, àwọn ìyọnu kan wà, ìyà kan wà tó máa ń bá ọjọ́ orí yọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú ayé, mò ń sọ̀rọ̀ nínú ayé, àwọn nǹkan tí máa ń fa ìyà fún wa, ikú ẹni tí ó jẹ́ alátìlẹyìn wa tó bá kú, ìyà ó dé. Ìgbà mìíràn tí ìkọ̀sílẹ̀ bá dé láàrin tọkọtìyàwó, ẹnìkan ó jìyà, àwọn ọmọ lè jìyà. Tí ń tá àfọkàn sí, ń tá àlérò tó bá kò wá, tó bá kàn wá kù, ìyà á dé. Kò sẹ́ni tí máa ń gbàdúrà kó ń sorí burúkú. Kò sẹ́ni tí máa ń gbàdúrà pé kí jàǹbá ó ṣe o. Gbogbo wa la máa ń lálàá rere. Ṣùgbọ́n nígbà tá a lá rere gan ọba tiẹ̀ wá ṣe kódà kí nǹkan burúkú ó máa ṣẹlẹ̀ sí yàn, ìyà kan ni kéèyàn mọ́ la kálàárí èèyàn mọ́ ṣe mọ̀ bẹ́ẹ̀. Mò ń wá báyìí kí ó lè yé yín wípé tá a bá ń sọ̀rọ̀ ìyà kì í kàn sí pé Kristẹni ni wọ́n dáyà fún. Irọ́. A sì fẹ́ kó yé wa pé tá a bá wá ń sọ̀rọ̀ ìjìyà Kristẹni, ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Fílípì orí 1 ẹsẹ̀ 20, ó ní pé a ò fi fún wa láti gba Kristi gbọ́ nìkan, ṣùgbọ́n láti bá a jìyà pẹ̀lú. Kí mo wí? Láti bá a jìyà pẹ̀lú. Ìfẹ́ Ọlọ́run ni kí a bá Jésù jìyà. Arákùnrin wa Paul nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10, ó ní kí n lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀. Ó tún ní pé kí n tún lè ṣe alájọpín àti alábàápín nínú ìyà rẹ̀. Ìyẹn ni pé ṣíṣe alábàápín nínú ìyà Kristi ó wà. Ṣé ẹ rí ìyà tí a wá ń sọ yìí kì í ṣe ìyà àìríná, àìrílò, àìsàn, àrùn, ègún, àwọn ìyọnu. Bẹ́ẹ̀ kọ́. Ìyà tí wọ́n sọ pé a fi fún wa láti jẹ ni pé nítorí pé a gba Jésù, torí pé aláàfẹ́ tẹ̀lé Jésù, ó ṣeéṣe kí àwọn mọ̀lẹ́bí wa kan sì wá túmọ̀. Ó ṣeéṣe kí wọ́n sì pè fún wa. Ó ṣeéṣe ká sọ̀rọ̀ òdì sí wa. Ṣé tí mò ń sọ yé yín? Ó ṣeéṣe kó jẹ́ pé kan dẹ́yẹ sí wa. Àwọn tá a jọ ń wọlé wọ̀de tẹ́lẹ̀, tán bá dẹ́yẹ sí yàn, ìyà kan náà ni. Kéèyàn ọmọ lẹ́ni àfojújọ tí ọmọ bá ṣọ̀rẹ́, tí ọmọ bá ṣeré, kankan yàn lábùkún torí pa àgbà Jésù, torí pa àyàn láti dénú
ìfẹ́ Ọlọ́run, wọ́n sọ ní sí ọgbà ẹ̀wọ̀n nítorí wípé àgbà Jésù kí wọ́n fẹ̀tọ́ wa dù wá torí pé wọ́n mọ̀ pé ọmọ Ọlọ́run ni wá. Ṣé ìyẹn yé yín? Ìyà Kristẹni nìyẹn. Ìyà Kristẹni mìíràn, ìjìyà Kristẹni mìíràn ni nígbà tí Ọlọ́run bá ṣètò àwọn ìrírí tí kò bára jọ fún àtúnṣe ayé wa, àtúntò ayé wa, àtúnrò ayé wa, kí a lè yẹ fún ìtẹ́ ògo tó mú wa lọ. Joseph àti Dáfídì ni wọ́n la lórí yìí kọjá. Ṣé tí mò ń sọ yé yín? Kò sí kankan náà méjèèjì tí ó fa àìsàn ló gbà. Kò sí kankan wọn tí tó ní àrùn. Kò sí kankan wọn tó jẹ́ wípé wọ́n ń tọrọ jẹ. Kò sí kankan wọn tó jẹ́ wípé ọ̀tá kan lè sọ fún wọn pé níbo ni wọ́n gbégbà. Kì í tiẹ̀ ṣe Dáfídì. Ológun ni Dáfídì. Joseph kì í ṣe ológun. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? Ṣùgbọ́n tí Joseph là kọjá ni pé àwọn ọmọ bàbá rẹ̀ wọ́n kórìíra ẹ̀. Ṣé ẹ rí Jésù nínú ayé, wọn ó kórìíra yín. Ó ní ẹ ó la ìpọ́njú kọjá. Ó ní ṣùgbọ́n ẹ tújú ká torí pé mo ṣe kí ni o, mo ti ṣẹ́gun ayé. Ìpọ́njú tó là kọjá kì í ṣe pé àní rí ná, àní rí lò, tàbá fàìsàn ló gbà. Bẹ́ẹ̀ kọ́. Ìpọ́njú yẹn ó sọ náà ní Jòhánù orí 15. Ó ní wọn ó kórìíra yín o torí pé tán bá wá kórìíra yín, ẹ má bọkàn jẹ́, ó lè mí ni wọ́n kọ́kọ́ kórìíra. Ó ní tí wọ́n bá ṣe èyí sí igi tútù, mélòó mélòó ni igi gbígbẹ? Jésù fi rẹ̀ wé igi tútù, àwa ni igi gbígbẹ. So ti yẹn nìsín, ìkórìíra yẹn òun là ń pè ní ìjìyà Kristẹni. Àwọn ọmọ bàbá Joseph ni wọ́n kórìíra. Kò mọ̀ wípé wọ́n lè ta òun. Kò mọ̀ wípé wọ́n lè jù ú sínú kànga. Kò lè mọ̀ wípé òun máa gbọ́ lẹ́nu àwọn táwọn jọjọ́ máa bàbá pé wọ́n pa òun. Tá ń pè ní ìjìyà Kristẹni. Torí kìsì ni wọ́n fi bínú Joseph torí pé bàbá wọn fẹ́ràn Joseph. Torí kí ni bàbá wọn fi jẹ́ fẹ́ràn Joseph? Ṣé olóṣèlú ni Jacob ni? Rárá, ìgbé ayé Joseph ó yàtọ̀ sí àwọn ẹ̀gbẹ́. Tẹ́ ẹ bá ń gbégbé ayé wà bí Ọlọ́run. Timothy kejì orí 3:12. Ó ní pé ẹnikẹ́ni tí ó bá gbé ìgbé ayé wà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò fara dà inú níbí ni. Ẹni tí ó bá sì gbégbé ayé wà bí Ọlọ́run yóò kọjú oró sí ìwà àbàjẹ́, yóò kọjú oró sí ẹ̀tàn, kò ní bá ẹ̀ṣẹ̀ sapá pín. Ṣé tí mò ń sọ yé yín? Nítorí ẹ̀ ni, torí kí ni Joseph fi bá ààrẹ ní ọgbà ẹ̀wọ̀n? Ṣebí nítorí pé ìyàwó Pọ́tífárì ó ní pé kó wá bá wọn ṣe ní, kí ló dé tí ń fi ṣe èyí tí wọ́n sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run? Ó ní pé òun ó ṣẹ̀ṣọ́ ga òun o. Ó ní ẹ̀ṣẹ̀ yìí sí Ọlọ́run ni o. Ọ̀gá mi ló fi mí ṣe olórí gbogbo ilé yìí. Gbogbo èèyàn ló ń bẹ lábẹ́ mi. Ìwọ nìkan ni kò fi sí abẹ́ mi nítorí pé ìwọ ni ìyàwó ẹ̀. Káwa máa fọ bẹ́ẹ̀ yín jẹ́ ọ̀gá mi níṣu. So wà yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní mi ò ní í ṣe. Nítorí pé kò sì ṣe yẹn, ìlọba rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ọgbà ẹ̀wọ̀n tó wá wà yẹn kì í ṣe bí ọgbà ẹ̀wọ̀n Nàìjíríà. Èmi ti lọ wàásù lọ́gbà ẹ̀wọ̀n rí. Pàápàá ọgbà ẹ̀wọ̀n Agodi Ìbàdàn yìí. Àwọn ẹlẹ́wọ̀n ní Agodi Ìbàdàn nígbà mi lọ ti tójọ́ mẹ́ta náà tí mo ti lọ bẹ̀ wọ́n a máa ṣe fáàrí. Ó rẹ̀ lómi wà nù ọgbà ẹ̀wọ̀n tí ń fẹ́ obìnrin ta. Bẹ́ẹ̀ ó sì wà nù ọgbà ẹ̀wọ̀n. Ẹ mọ̀ pé kò sí ẹni tóbìnrin ò lè fẹ́. Ẹja fi yẹn lẹ̀. Ṣùgbọ́n ẹ̀wọ̀n tí wọ́n ti Joseph sí, wọ́n kan ẹ̀wọ̀n, wọ́n fi ọrùn ẹ̀ sánú orin, wọ́n kan àbàmọ́ lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni màmá ẹ mọ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ àlọ́ náà Psalm 105 kí kọ́mọ́dà bí ẹni wípé ọmọkùnrin ọ̀sà máa ń mú ọ̀rọ̀ jáde ní tiẹ̀ ni, àmọ́ bóyá bílì tiẹ̀ yàtọ̀ sí tiwa ni. Ẹ jẹ́ àwò ẹsẹ̀ 15 àbí
18 ẹ̀kárẹ̀. Ṣùgbọ́n ó ní wọ́n so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ lẹ́sẹ̀, wọ́n ti ọrùn rẹ̀ bọ irin. Ṣé màmá ti rí? Wọ́n so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ lẹ́sẹ̀, wọ́n ti ọrùn rẹ̀ bọ irin títí ìgbà tí ohun tí ó sọ fi ṣẹ, tí Olúwa sì jẹ́rìí rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Ọkùnrin ọmọ ọdún 17 ni àwọn ẹgbẹ́ ẹ̀ ta dànù, tó ń ti àtàrí bọ́ sínú ìyọnu kan sí mi kó tó di pé wàá parí ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n. Inú ọgbà ẹ̀wọ̀n yẹn kò lọ́dún 3 ń bẹ o, Bíbélì ò sọ ọdún tó lò pàtó, ṣùgbọ́n ó ní ọdún 13 ìjìyà. Níjọ́ tí bàbá rẹ̀ ní wàá lọ tí wọ́n ti ta nìyẹn, ọdún 13 yẹn ló fi jìyà kó tó wá gorí ìtẹ́. Só ti yé yín? Ìyà Kristẹni nìyẹn, nítorí pé a wà nínú ìfẹ́ Ọlọ́run. Tí àwọn èèyàn kan wá yàn, ó lè jẹ́ àwọn ọmọ ìyá wa tá lájọ gba Jésù gbọ́, ó lè jẹ́ àwọn onígbàgbọ́ ẹlẹgbẹ́ wa tán ti do nígbàgbé, àwọn tí gbàgbọ́ ti dẹsẹ̀rú fún, tí wọ́n wá yàn láti máa ṣèbàjẹ́ wa, láti máa fìtínà wa. Ẹ mọ̀ pé tí wọ́n bá ṣèbàjẹ́, ẹ mọ̀ pé bàjẹ́ a máa fi bí pààyàn. Tí wọ́n bá ṣèbàjẹ́ rẹ lọ́dọ̀ olóore rẹ, yóò kánjú oore sí ẹ, yóò ṣe àpòyọnú ẹ, ìyà máa jẹ ẹ. Lórúkọ Jésù ẹ bọ́ lọ́wọ́ ìyà. Èèyàn ò dá ire yín Ọlọ́run ní fi lé àwọn ìkà lọ́wọ́. Èyí tó jẹ́ tọ́yín yóò tẹ̀yìn lọ lórúkọ Jésù. Àwọn ìyà tó jẹ Joseph nìyẹn kó tó dé, ṣùgbọ́n bó ti wù kó rí ọmọ Ọlọ́run débi tí wọ́n mú lọ. Ó ní kó tó yé yín á pẹ́, kẹ́ tó dá mọ̀ mo ti lọ. Ọmọ Ọlọ́run kò ní ṣàlàyé dókè ibi gíga láyé mi. Nígbà tó Olódùmarè bá gbà wọ́n láàyè yẹn, tí wọ́n bá ń dàyàn láàmú, tí wọ́n ń fòró. Ẹ mọ̀ pé ńgbà tí wọ́n ti ta Joseph dànù, wọ́n ti ta wèrè dànù, wọ́n ti fowó rẹ̀, wọ́n fi gbowó rẹ̀, wọ́n ti fowó rẹ̀ jẹjẹkújẹ, wọ́n fi irú owó bẹ́ẹ̀ ra sọ sára. Àwọn ìfowó bẹ́ẹ̀ ra sọ sára. Wọ́n ti ta wèrè dànù. Wọ́n mú aṣọ rẹ̀ wá ní bàbá ṣe ó dà pàṣẹ ìjọ aṣọ ọmọ rẹ̀, ẹranko burúkú lọ pa. Bàbá rẹ̀ sunkún tí náà fi sí ẹ̀yẹ, múra sí ẹkún ẹ̀, ayé ọmọ rẹ̀ ti lọ. Bàbá yọ jẹ́ lọ́jọ́ alẹ́. Èèyàn ló wí bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Gbogbo tí wọ́n gbà lérò sùn ẹ pé yóò rí fún ẹ lọ́jọ́ alẹ́ kò ní í ṣẹ lórúkọ Jésù. Ìpinnu Ọlọ́run nìkan ni ó ṣẹ lórí ayé wa lórúkọ Jésù. Tọ́lọ́run bá gbà láàyè táwọn ọ̀tá rọ́wọ́ mú, Olúwa lò ó láti tún ayé ẹ ṣe, láti tún ayé ẹ rọ ni, láti ṣàtúntò ayé ẹ kó o lè bá ayé dé ní orí ìtẹ́ ògo tá a ti pèsè sílẹ̀ fún ẹ. Dáfídì, ẹsẹ̀ kínní Dáfídì ṣe Sọ́ọ̀lù ọba, ṣe bí ó gbà lọ́wọ́ ẹ̀mí tí ń pọ́n lójú ni, ṣe bóun ló gbà lọ́wọ́ ẹ̀sìn ogun Gòláyátì. Ṣé ó jẹ́ pé Dáfídì ọmọ wàhù ni? Ṣé ó kọ̀wé sí ọba pé òun fẹ́ wá sáàfin ni? Jẹ́jẹ́ ni ọmọkùnrin yìí ń tọ́jú ẹranko bàbá ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí. Kò sí láàfin jọ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ nígbà tí wọ́n rí pé Àmódì ń ṣe kábíyèsí, Àmódì yóò sì gbóògùn. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn àlùfáà wa, ipa àwọn àlùfáà ọ̀ka, wọ́n gbàdúrà, wọ́n pitú ọwọ́ wọn àlùfáà, ìjọ fún ìtúràrí ìjọ lágbo àdúrà, ṣùgbọ́n Àmódì tí ń ṣe kábíyèsí kò gbọ́. Wọ́n wá ní pé ẹnìkan ẹ̀mí mímọ́ ó fẹ́ yọ kábíyèsí náà nínú wàhálà, torí tí nǹkan yẹn bá dé sí kábíyèsí, àwọn yẹn náà ò ṣe nítorí Ọlọ́run, torí tí nǹkan yẹn bá dé sí kábíyèsí tó bá yọ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn, Jáfẹ́lì ẹni ṣàkọ̀tún yọ lọ sí ṣàkóso tí ń ṣẹlẹ̀ yìí, ẹ má jẹ́ àwò. Ìtumọ̀ ni pé kábíyèsí ń ṣe èrè, ọba ń sínwín, ní ọkùnrin kan ní ọmọkùnrin kan wà o, ọmọkùnrin ọ̀hún sì rẹwà, ó yẹ àfin, ọmọkùnrin ọwọ́ Ọlọ́run bẹ lára rẹ̀, Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀, ìyí máa ń kọrin, ìyí sì máa ń fi ohun èlò orin ṣeré. Arẹwà ni, ẹjẹ́ á sọ̀rọ̀ ẹ̀ fún kábíyèsí kí bá ń ní ẹ lọ mú wá. Àṣẹ ọwọ́ Dáfídì ni àpòrò ìsìnwín tí ń ṣe Sọ́ọ̀lù wà. Ẹni aràn
ẹni aràn ni sí pé ká ṣe lóore ó lè yàn kó dọ̀tá ẹni. ẹni wọ́n ní kó jí sí ayọ̀ fún ó ṣeéṣe kó n fẹ́ jíṣẹ́ ikú fún ọ. iṣẹ́ yẹn lọmọkùnrin yìí ń ṣe láàfin, iṣẹ́ yẹn ló ń ṣe láàfin, iṣẹ́ yẹn ló ń ṣe láàfin kó tó di wípé tó bá ti ṣe a tún padà lé kó tó di pé bàbá rẹ̀ wá ní wọ́n mọ̀ ẹ̀ wá bá ń gbóúnjẹ lọ sí fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà lójú ogun. Kì í ṣe sójà Sọ́ọ̀lù sọ̀rọ̀ pé yé ní ọkùnrin Gòláyátì dé ló sorí gbèsè ló sápá gàǹgà ló sáyà tẹ́lẹ̀kù. Ìwọ̀n kan ọlọ́run aláàyè sì ní bàbá Dáfídì, bàbá mi lọ́mọkùnrin yìí ń bú yìí, bàbá mi lọ́kùnrin ta ni ajá yìí, ta ni ọkùnrin aláìkọlà yìí tó ń gan ọlọ́run Ísírẹ́lì. Ó sì fẹ̀yìn Gòláyátì nílẹ̀ síbẹ̀ yìí náà mọ̀. Làwọn obìnrin bá gbàlù náà bá gbàjó wọ́n ní Sọ́ọ̀lù pẹ́gbẹ̀rún Dáfídì pẹ́gbà ẹgbà wá. Àwọn ni wọ́n kó bá kó sì ní káwọn obìnrin yẹn ó kọrin o. Sẹ́rí báyìí kò ní kí wọ́n kọrin o. Bàbá tó jẹ́ pé ń sinwin tẹ́lẹ̀ ẹ wá lọ ru wèrè rẹ̀ sókè. Ìsìn wa pọ̀ sí ló bá ń lé olórí ayé ẹ̀ kiri. Sọ̀rọ̀ mi yé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Sọ́ọ̀lù fẹ́ pa Dáfídì tó jẹ́ pé nígbà tó ọmọkùnrin bá ti ń ṣeré òun náà ní ń ṣeré fún o kára ẹ̀ bá ti ya ni. Olórí burúkú ọmọ ẹ̀ mo mọ̀ pé wèrè mi ti lọ ṣùgbọ́n mo fẹ́ pa ọ́ yóò sì lọ mú ẹ̀sìn jáfẹ́lẹ́ yóò sì lọ mú ọmọ ẹ̀ ń pé èmi ti ta jìtàrí tẹ́ ẹ bá ti ẹ̀yin tẹ́ ẹ máa ń play instrument ẹ̀ tẹ́ ẹ bá ti débi kan wàá sọnù ìwọ fúnra ara rẹ̀ wàá gbàgbé ara ẹ̀ wàá máa lọ́nú ẹ̀mí wàá máa lọ́nú ẹ̀mí. Àsìkò yẹn ó ti yẹ kó wọ̀ lára ó fẹ́ ni ẹ̀mí máa lóní bẹ́ẹ̀rí ẹ̀ yẹrí ẹ̀ kò mọ̀ kó gbórí bá ló ti rí pé lọ́wọ́ ẹ̀yìn ojú wa bá ti rán kó in tó lè kú ò láàfin nìyẹn. In ló sọ de ẹni tí ń gbé inú ihò tó wá ń bẹ káàkiri. Dáfídì wà ní ìyà yẹn fún ọdún 13. Ọdún 13 ìjìyà kìrìsìtẹ́nì sóyè yín ní ìsìn ní òfin Ọlọ́run. Dáfídì wá ire ọba ló ń wá, ire ìlú wọn ló ń wá, kò wá rí ara ẹ̀. Ṣé ọ̀rọ̀ yẹn yé tá a bá ń sọ nípa ìyà kìrìsìtẹ́nì ò ní bí mo ti sọ fún yín tá a wà nù fi Ọlọ́run torí pé a dó nù fi Ọlọ́run tí wọ́n kàn wá lábùkù. Ìkejì ni pé àwọn ìrírí tọ́lọ́run fúnra ara ẹ̀ sá tó ṣètò fún wa láti ṣe wá pé ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ṣe wá rí ìyá mi mọ́ wa ń jẹ wá náà o tí èyí ṣe ìyà kìrìsìtẹ́nì tá a máa ń pè ní ìyà kìrìsìtẹ́nì o. Ìyà àṣìṣe wa ṣé ẹ̀ ń pẹ́ àṣìṣe yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ tó o bá ṣèèṣì gèrè ẹ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀ ń kọ́ àṣìṣe ni ìyẹn lè ṣàṣì ìgbà míì yóò sọ pé òun fẹ́ rí ìkànnà tó bá jẹ́ ní tí wọ́n rí ìkànnà wọlé bí ti tèmi báyìí tó ti bíbélì dìbò bí tí ò yẹ kó o ti bọ̀ so ti yé nìsín ẹjọ́ jáde abẹ́jọ́ òní jáde àbí torí pé ó lẹ́mìí mẹ́jọ òní jáde tàbí kóbìnrin máa gbé omi kaná òun ṣe fry pan ló fi ń dín òróró yẹn lọ àwọ aṣọ làgbùrú wọ kíṣìn tó ti wá ń kọjá lọ ní apá aṣọ rẹ̀ wá káàkiri pé òróró yọ̀dà sí lára ṣé kò ní í jó sáwọ̀ rẹ̀ ò ní í bó ń pa àṣìṣe ní àbọ̀ máa ṣe ní gbogbo àṣìṣe ẹ̀dá ní máa mú àpá wá. Ẹ máa wá ásídẹ̀ǹtì lórí ọ̀dà èèyàn kan ní jẹ́ kí n gba kọ̀rọ̀kọ̀ yá ni èèyàn ayẹwo báyìí kí gbó èèyàn bá dèrò ilé ìwòsàn so ti yé nìsín kò dẹ́ṣẹ̀ sọ lọ́rùn àbí so dẹ́ṣẹ̀ sọ lọ́rùn ni ṣùgbọ́n àṣìṣe yẹn ó ṣe kí ni o ìyà kó wá ní pé ìyà kìrìsìtẹ́nì ni mò ń jẹ ṣé ìyà kìrìsìtẹ́nì nìyẹn. Ká má pe àṣìṣe wa ìyàtọ̀ jẹ wá látàrí àṣìṣe wa ká má sọ pé mo ń jìyà bí kìrìsìtẹ́nì ni so ti yé yín nìsín bí lè ń pè téèyàn bá fúrúgbìn ní ọkà téèyàn bá fúrúgbìn ní ọkà téèyàn bá fúrúgbìn ibi ẹ mọ̀ pé bí ọba pé mo gba Jésù kò yọ yẹn kó ń bẹ́ o tó bá wá dé àwọn tó bá nítorí pé mo jẹ́ kìrìsìtẹ́nì ni ìyẹn kọ́ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ṣé ọ̀rọ̀ yẹn yé wa ẹ jẹ́ wá wo ní tí máa mú kí
ìjìyà ó wà nínú ẹ̀kọ́ yìí. Àkọ́kọ́ ni ẹ̀ṣẹ̀ ara ẹni ni o. Kí ni mo pè é? Nínú ìwé Jòhánù orí 5:14, ọmọkùnrin tó wà nínú adágún Sílóàmù yẹn fún ọdún 38 ṣe rántí, Jésù ní kó gbákejì ẹ̀ kó máa lọ, ní kó máa, nígbà tára ẹ̀ yá tán tó rìn kiri, ó ní máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí n tó burú ju èyí lọ. So ti yé yín nìsín. Ìyẹn ni wípé ẹ̀ṣẹ̀ àwa ti ká lára wa, ó ṣeé ṣe káyé wa ó dágun sójú kan. Ká má wàá sọ pé ìyà yẹn à ń jẹ́ bí Kristẹni. Míríámù kò sẹ́nu rẹ̀ lákìbù, ọ̀rọ̀ tí ọ̀kan ọ̀tẹnubọ̀, wọ́n á fi ṣe páìtọ̀ Mósè ń páìtọ̀ gbogbo wọn. Ó ní ti páìtọ̀ àwọn sí ọ̀dà. Òun àtẹ̀yí èkejì ẹ̀ Árónì wọ́n sọ. Míríámù dọ̀dẹ̀tẹ̀ nítorí ó tẹnubọ̀ ní tí òye ó tẹnubọ̀. Ẹjọ́ ẹ̀ṣẹ̀ ara ẹ̀ ló jìyà bẹ́sẹ̀ ara ẹ̀ kọ́. Ọba Àsà, Ọlọ́run bá wí lẹ́nu wòlíì, ó sorí gbèsè. Ọlọ́run fàrùn kọlù torí ẹ̀ṣẹ̀ ara ẹ̀. Sọ̀rọ̀ yẹn yé yín? Ìkànnì yẹn ni pé ẹ̀ṣẹ̀ mi, ẹ̀ṣẹ̀ yín ó lè fa ìyà wá. So ti yé yín? A sì gbọ́dọ̀ máa mọ̀mú lómú. Tá a bá dẹ́ṣẹ̀, tí ìyà bá dé, ká ronú pìwàdà, ká kọ̀ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ kí ìtura ó lè dé ni. So ti yé yín? Ìkejì, ìjìyà máa ń wá láti fi sí Ọlọ́run hàn. Ọmọkùnrin tí wọ́n bí ní bọ̀rọ̀ gidi tí ò lójú ní Jòhánù orí 9, àwọn ọmọ ẹ̀yìn Jésù ní pé ta ló dẹ́ṣẹ̀, bàbá ọmọ yìí ni àbí ìyá rẹ̀? Jésù ní pé ẹnìkan kan ò dẹ́ṣẹ̀, abọ́hùn gangan. Ó ní kì í, ó ní nítorí stẹ́ẹ̀rì Ọlọ́run ṣe ká lè fi iṣẹ́ rẹ̀ hàn ni. So ti yé? Yẹn ni pé tí a bá rí àwọn ìyá kan tó ń jẹ èèyàn, tẹ́ni yẹn ṣe pọ́ dẹ́ṣẹ̀, ó ṣe ṣe pọ́ Ọlọ́run fẹ́ fi iṣẹ́ rẹ̀ hàn ni. Ìkẹta ni pé ó lè jẹ́ pé Ọlọ́run fẹ́ fògo ẹ̀ hàn ni. Àìsàn tó ṣe Lásárù ọ̀rẹ́ Jésù ní Jòhánù orí 11, nígbà wọn ránṣẹ́ sí Jésù, ó ní àìsàn yìí ṣe sí ikú, ó ní fún ògo Ọlọ́run. Lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọkùnrin yẹn kú o. Kẹ́ ẹ tó máa mú ìránṣẹ́ Ọlọ́run pé àsọtẹ́lẹ̀ rẹ̀ irọ́ ló pa, Ọlọ́run gangan fúnra ara rẹ̀ a máa sọ alásọtẹ́lẹ̀ dèké. Àbí Jésù ní pé bóun ṣe ń gbọ́ lọ́tọ̀ bàbá òun lòun ṣe ń sọ. Dá mi ló. Ó lásán yìí ṣe síkú, ṣẹ́jú Jòhánù àbí ṣe Lásárù òkú. Ṣèbọn l'Olúwa sọ pé àbí sólùwà náà kò sí bí mo yẹ ẹ̀yin gangan fúnra yín ẹ lè máa mú Ọlọ́run lékè tàbí kẹ́ ẹ máa múra yín lékè. Má kan rẹ̀ lábùkù. Tó o bá gbàgbọ́ pé Ọlọ́run lòun ó ṣe nǹkan tí ọba dẹ̀ wá ṣe, kábíyèsí rẹ̀. Táyàn bá fojú wòlé èké pé mo máa sọ báyìí láyọ̀ sọ pé èbó Ọlọ́run ní bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wọ́n mi jáde wọ́n wá ẹ̀yin náà wá wò pé Olúwa mo dẹ̀ sọ bẹ́ẹ̀, mo sì fọwọ́ rẹ̀ sọ̀yà ni o. Jésù ṣe wá dójú tì mí. Jésù ò sunkún. Sọ̀rọ̀ mi yé nígbà tí ó wá ti di pé okú náà ló sọ fún mi ní ẹjẹ́ á lọ jí Lásárù alákùnrin wa ọ̀rẹ́ wa. Àwọn tó bá sùn ni ó ti dà. Wọ́n ní ó kú, wọ́n ní ẹjẹ́ á lọ kú pẹ̀lú ẹ̀. Ẹ jọ sí ọ̀rọ̀ yìí yín. Ntí máa mú yà míì wá òun náà tún ni nígbà tí ó bá jẹ́ iṣẹ́ ọ̀tá. Sẹ́rígbà mi Ọlọ́run máa ń gba ọ̀tá láàyè láti mú àwọn ìyà kan wá. Ọ̀tá Ọlọ́run gba Sátánì láàyè láti fìyà jẹ Jóòbù. Ṣé rántí Jóòbù? Obìnrin tí Jésù mú lára dá ní ọjọ́ ìsinmi tó tẹ̀ báyìí fún ọdún 18. Tí Jésù wí pé obìnrin yìí kóbìnrin yẹn ò tọ́ Jésù wá fún wòsàn. Kọ̀ wá ṣe ìyanu wá. Bí ti mọ́ ó wá ṣọ́ọ̀ṣì ń ti ẹ̀ ní bí ti mọ́ ń wá nìyẹn. Ẹ wò mí.
Jésù wá lọ bá ọmọbìnrin, ó ní ọmọbìnrin á tú ọ sílẹ̀, ó dẹ̀ gbọ́wọ́lé ẹ̀yìn ẹ̀, ó dẹ̀ nàró, ló bá tó dogun ló dọdẹ. Ó wá ní ó sì máa ṣe báwo ni, ṣé kò yẹ ká tú ọmọ Ábúráhámù yìí sílẹ̀ tí Sátánì ti dè látọdún 18. Ẹ má pè yẹn ní ìyá Kristẹni o, ìdèkídè tí wọ́n fi dè yín kọjá lórúkọ Jésù. Ọwọ́ ayé lára yín kó gbẹ. Iṣẹ́kíṣẹ́ iṣẹ́ òkùnkùn nínú omi ara àtẹ̀jẹ́ yín ní ọ̀nà yín, mo ní lórúkọ Jésù kó parun. Jésù kò ní ògo tí ó gbà nínú kí ẹ tẹ̀. Inú ẹ̀sìn náà ti ń fìnira sí lọ́run. Jésù ò fẹ́ bẹ́ẹ̀. Jésù Kristi ò fẹ́ bẹ́ẹ̀. Into torí ẹ̀ mújọba ọ̀run wá ni ẹ kò mú ẹ̀sìn wá fún wa. Inú ẹ̀sìn wa ti sọ fún mi pé wọ́n lè sọ fún ọ̀gá mọ́mọ́ lọ́dọ̀ Jésù, wọ́n ní Jésù ń wò yàn sàn. Inú ẹ̀sìn wa ni kò dúró sí. Àwọn àlùfáà ò ní rí nǹkan kan ṣe sí. Àwọn olórí ẹ̀sìn rẹ̀ ò ní rí nǹkan kan ṣe sí. Wọ́n ní ọmọ báyìí ni ńjọ́ ọba kú ìtura wà lọ́run. Inú ayé yìí láti ní rírí ìtura. Ara ó tù yín lórúkọ Jésù. Torí Jésù Kristi ìmọ̀ kiri sóore ni ó ń ṣe dídára fún àwọn alárùn. Ṣé ní tí mò ń sọ yìí, ẹni tó gbé àìsàn wá bí ò ní gbá àìsàn lọlé. Ìyẹn kọ́ ni jìyà Kristẹni. Kò tún sí ẹlòmíì tọ́lọ́run fààyè gbà nínú Bíbélì kí Sátánì ò fìyà jẹ bí Jóòbù. Àbò pé méjì, ẹ dá mi lóhùn. Má gbà rírí Jóòbù ìṣe Jóòbù. Ọlọ́run dẹ̀ ṣàánú ẹ̀ wọ́gùn sọ̀rọ̀ ẹ̀ ń Jóòbù. Bàbá rẹ̀ ò sì sọ̀rọ̀ ń Jóòbù. Àbẹ́ sẹ́ẹ̀rí káwọn bàbá gbàgbọ́ máa sọmọ ní Jóòbù. Àwọn bàbá tí wọ́n sọmọ ní Jóòbù wọn ka Bíbélì ni. Wọ́n ní kí lọ́mọ yẹn wọ́n jẹ́ oní Jóòbù ní sàn. Torí ó kọ́ màmá rú mọ́, ó sọ ọmọ tó ṣẹlẹ̀ sí Jóòbù ní Báíbù. Mo rò pé ọ̀rọ̀ yìí ìyà tó máa ń wá fún wa nítorí ìbáwí Ọlọ́run. Kí mo pè é? Ọlọ́run máa ń fààyè gbà tọ́lọ́run bá wa wí ìyà ni. Ọlọ́run máa ń nà wá. Ẹjọ́ sọ ti yé yín nìsín. Eléyìí a máa ṣẹlẹ̀ ìjìyà Kristẹni ni. Mo sọ fún yín pé mẹ́ta ní báyìí nìsín, ó ti di mẹ́ta. Ìyà kan wà torí pé a wà nù fẹ́ Ọlọ́run. A fi fún wa nítorí pé a gba Jésù láti kíni o, láti jìyà kí wọ́n ṣe inú níbí ní sí wa, kí wọ́n kàn wá lábùkù, kí wọ́n rí wa fín, kí wọ́n dẹ̀yẹ sí wa, kí wọ́n má fẹ́ rí wa. Ẹ̀tọ́ tó bá tọ́ sí wa kí wọ́n gbẹ́sẹ̀ lé nítorí pé a jọmọ Ọlọ́run. Sotiye káwọn kan máa bínú wa. Ìyà Kristẹni mìíràn ni wípé Ọlọ́run fúnra ara rẹ̀ ó lè ṣètò àwọn ìrírí kan tí ó dáa tí ó tó máa ń bani lẹ́rù láti pèsè wa sílẹ̀ fún tó fẹ́ fi wá ṣe. Sotiye yín nìsín. Ìní mo fi àpẹẹrẹ Joseph àti Dáfídì hàn yín. Àwọn ìrírí tí Ọlọ́run máa ń fẹ́, wọ́n ló jìyà olóògbọ́n pàǹtí sáàrẹ̀. Ìyà tí Ọlọ́run fi jẹ wá, tó gbà kó jẹ wá. Sẹ́rí ìyà ẹlẹ́ẹ̀kejì yẹn nígbà tí Ọlọ́run bá mú yàn lọ́nú inú agbada ìyà. Ẹ jẹ́ ká wo Bíbélì. Mo fẹ́ kó yé yín ni o, mi ò ní pẹ́ parí ẹ̀kọ́ yìí, ò ní wá parí ẹ̀ o. Mi ò fẹ́ kẹ́ ẹ gbèrò burúkú lọlé ni o, kẹ́ ẹ má gba kámúnú ìyà o. Kọ́ má jẹ́ pé ntí Jésù ti jìyà fún òun lẹ́wàá fẹ́ lọ́wọ́ jìyà pé àìsàn yìí à ní máa fi rọ́ lọ́hùn. Ìyà ni ìyà Kristẹni ni. Mo ń jẹ́ ìyà yẹn nítorí pé mo jẹ́ Kristẹni ni. Ìwé orin Dáfídì, ẹ jẹ́ n ka orin Dáfídì orin 66 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12. Àwọn ìrírí ẹ mọ́ gbàgbé àkọ́kọ́ tí mo sọ fún yín, mẹ́ta ni ìyà Kristẹni, oríṣi mẹ́ta ìyà ni Kristẹni máa ń jẹ. Àkọ́kọ́ ni pé torí pé a wà nù fi Ọlọ́run, torí pé a gba Jésù. Ó ní alábùkún fún ni torí mi, torí orúkọ mi
tí wọ́n bá ń ṣe nínú ibi nìsín tí wọ́n bá ń fọ̀rọ̀ burúkú tí wọ́n kọ̀yìn ṣẹ́ẹ̀tì rántí Matthew 5 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 12 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ sáwọn wòlíì àtàwọn tó ti ṣáájú yín ṣẹ́ẹ̀ rántí. ìyà kejì ni pé Ọlọ́run máa ń ṣètò àwọn ìrírí kan ká tó lè gorí ìtẹ́ ògo tó ní fún wa nú ayé yìí á mú wa la àwọn ìrírí kan tí ò dáa kọjá. Ẹ máa wo Psalm 66 ẹsẹ̀ 10 straight ó nítorí ìwọ Ọlọ́run ti dán wa wò ó ti dán wa wò bí fàdákà tí a dà nínú iná ó jẹ́ ká bọ́ sínú àwọn ṣẹ́rí nísìn òun ló jẹ́ á bọ́ sínú àwọn ó sì di ẹrù wúwo lé wa lórí ó jẹ́ káwọn èèyàn máa gùn wá lórí mọ́lẹ̀ àti la iná àtomi kọjá síbẹ̀síbẹ̀ ó mú wa wá síbi tí ilẹ̀ ti tẹ́jú ṣẹ́gbọ́ bẹ́ẹ̀ yẹn èèyàn ó jẹ́ ìyà yẹn fún sáà díẹ̀ ó wá lópin kí mo ló ṣe o ó lópin inú ìwé Àìsáyà orí 48 Àìsáyà orí 48 Àìsáyà orí 48 ẹsẹ̀ 10 ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní mo ti fọ̀ ọ́ mọ́ ṣùgbọ́n kì í ṣe bí a ti fàdákà mo dán yín wò nínú iná ìpọ́njú. So ti yé yín nìsín ìyà Kristẹni kejì nìyẹn. Ìgbà mi Ọlọ́run lè pè èèyàn Ọlọ́run á ní kọ́ ọmọ ṣiṣẹ́ kankan ẹni ó ní ọmọ ṣiṣẹ́ ìwà wá dúdú olúwa àwọn ìrírí tí máa ń tẹ̀lé pé ó wà níṣẹ́ lọ́wọ́ àwọn kan mọ̀ fojú àìmọ̀ ṣe wọ̀ ọ́ àwọn ìrírí yẹn Ọlọ́run máa ń lò ó láti túnni ṣe láti ṣe ni pé láti fọni mọ́ fún àrà tí Ọlọ́run fẹ́ fi ni dá. So ti wáyé yìí nìsín ìpele kẹta ìgbéyà Kristẹni òun ni nígbà tí Ọlọ́run bá nà wá. Hébérù orí 12 ẹ jẹ́ á lọ bẹ̀. Hébérù orí 12 ẹ dákun sí kò dàrú. Hébérù orí 12 ẹ jẹ́ á mú láti ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 11 nítorí àkókò. Ó ní ẹ ti gbàgbé ó ní ẹ ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí inú ìwé mímọ́ níbi tí ó ti pè yín ní ọmọ nígbà tí ó sọ pé ọmọ mi má ṣe ka ìtọ́sọ́nà Olúwa sí nǹkan yẹpẹrẹ. Ṣé gbọ́ nísìn ìyà ni o ṣẹ́rí náà pè ní ìtọ́sọ́nà yìí ẹ farabalẹ̀ o ìtọ́sọ́nà ó ní ẹ má fọwọ́ yẹpẹrẹ mú un má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tí ó bá ń bá ọ wí nítorí ẹni tí Olúwa bá fẹ́ràn òun ló máa ń tọ́ sọ́nà. Ṣé rí ìtọ́sọ́nà Olúwa kan máa ń mú ìyà wá. Ṣé rí ìyà tá à ń sọ yìí ẹ farabalẹ̀ o ẹ mọ̀ pé téèyàn bá ń ṣeré ìdárayá tẹ́ bá ń ṣe exercise ẹ jọ ṣé inú ara máa ń dùn sí tàbí eré lẹ̀ ń sá tàbí ẹ fẹ́ latan yín títí tí ibi yín ó fi kanlẹ̀ sọ̀rọ̀ ọ̀run ẹ̀ dáhùn. Ìyà tí mò ń sọ nìyẹn. Nígbà tí Ọlọ́run bá fẹ́ kọ́ wa tó fẹ́ kí a gbókàn tó fẹ́ ká gbónu tó fẹ́ kí kẹsẹ̀ wa ó lè wálẹ̀ nínú ìgbàgbọ́ ká lè ní àyà tó di láti dojú kọ Èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Ṣé n tí mò ń sọ yé yín? Àwọn ìrírí kan wà tí Ọlọ́run máa ń ṣe lọ́jọ́ tí kì í bára dọ́gba. Ṣé n tí mò ń sọ yé yín? Ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ ìbáwí. Nígbà tí Mósè tó ń tẹ̀lé Jétérò lẹ́yìn kò mọ̀ wípé ìbáwí bàbá ni. Ibẹ̀ ni Ọlọ́run ti fẹ́ pọ̀ Íjíbítì jáde kúrò nínú Mósè. Ó sì wà ń bẹ̀ fún 40 ọdún. Ṣé tí mò ń sọ yé yín? Nígbà tí Jóṣúà ń tẹ̀lé Mósè child training torí pé ó ní ìtọ́sọ́nà yẹn mo fẹ́ràn Bíbélì ó pè ní ìtọ́sọ́nà àti ìbáwí pé wọ́n ń rìn báyìí kọ́ ìyẹn làwọn kan máa ń pè ní pé wọ́n máa wọn sìn. Ìyẹn làwọn kan máa ń pè ní pé ìmúnilẹ́rú ni.
kò sí, Ọlọ́run kì í pèsè àwọn ọmọ tirẹ̀ nílé ẹ̀kọ́ Bíbélì. Mi ò sọ pé ẹ má lọ ilé ẹ̀kọ́ Bíbélì, ẹ bá lọ ilé ẹ̀kọ́ Bíbélì ẹ ní mọ̀ ọpọlọ, ṣùgbọ́n ìrírí lọ́lọ́run fi ń ṣe ni. Kí Jésù lè rí àwọn Pétérù àti gbogbo wọn kọ́, ó ṣí wọn lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n wá ń tẹ̀lé káàkiri, ṣé ní tí mò ń sọ yé yín? Ibẹ̀ yẹn ló ti ráàyè ṣàbálẹ̀ wọn lórí, ibẹ̀ yẹn ló ti bá wọn wí, ibẹ̀ yẹn ló ti tọ́ wọn sọ́nà. Ó ní ọmọ mi, má ṣe ka ìtọ́sọ́nà Olúwa sí nǹkan yẹpẹrẹ, má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tó bá ń bá ọ. Ìwé mímọ́ ò sọ fún wa, mo mọ̀ pé àwọn ọdún kan yóò wà nínú ìtàn Mósè nígbà lẹ́yìn Jethro tí ọmọ rántí ààfin. Ṣé oúnjẹ tí ọba ń jẹ kò yàtọ̀ sí tí Jethro ń jẹ? Gbogbo sákìó ọba lọ́la tí àwọn ará Íjíbítì ń ṣe sórí yẹn lọ́dọ̀ Jethro. Ṣé ẹ mọ̀ wípé ọba lọ́la di darandaran lọ́dọ̀ Jethro? Kò yé yín. Ẹran Jethro ló dà dórí òkè Hórébù, kì í ṣẹran ara ẹ̀. Ìyá ni ẹ gbọ́ tí Hébérù sọ ni pé ó ní nípa ìgbàgbọ́ ni Mósè ló kọ̀yìn sí Fáráò. Ó ní ká má pè ní ọmọ Fáráò. Ó fi fàájì ẹ̀ṣẹ̀ lẹ̀, ìgbádùn ẹ̀ṣẹ̀, ó wá fara mọ́ ìyà. Ẹ mọ̀ pé ìyà ló lọ jẹ ni. Ọmọ mi, má ṣe ka ìtọ́sọ́nà Olúwa sí nǹkan yẹpẹrẹ, má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tí ó bá ń bá ọ wí. Nítorí ẹni tí Olúwa bá fẹ́ràn ló máa ń tọ́ sọ́nà, ẹni tó bá gbà bí ọmọ ló máa ń nà ní pàṣán. Ẹ ní láti fara dà á bí ìtọ́sọ́nà. Ọlọ́run mú yín bí ọmọ ni, nítorí ọmọ wo ni ó wà tí bàbá rẹ̀ kò ní tọ́sọ́nà? Bí ẹ kò bá wá ní irú ìtọ́sọ́nà tí gbogbo ọmọ èèyàn ní, a jẹ́ pé ọmọ àlè ni yín, ẹ kì í ṣe ọmọ tòótọ́. Ṣé bí a ní àwọn bàbá tí wọ́n bí wa, tí wọ́n ń tọ́ wa sọ́nà, tí a sì ń bu ọlá fún wọn, báwo ni ó wá yẹ kí a bọ̀ fún bàbá wa nípa tẹ̀mí tó, kí a sì ní ìyè fún ìgbà díẹ̀ ní àwọn bàbá wa nípa tara fi ń tọ́ wa bí a bá ti bó ti dára lójú wọn, ṣùgbọ́n bàbá wa nípa tí ẹ̀mí ń tọ́ wa fún ire wa, kí a lè bá a pín nínú ìwà mímọ́ rẹ̀. Ẹsẹ̀ tí màá ti dá ń dúró ní àkókò tí a bá ń sọ fún èèyàn pé má ṣe yìí, má ṣe tọ̀hún, kì í dùn mẹ́ni tí à ń tọ́. Ṣé gbọ́? Pẹ̀lú ìnira ni, ṣùgbọ́n nígbẹ̀yìn a máa ṣèso àlàáfíà tí ìgbé ayé òdodo fún àwọn tí a bá ti tọ́ sọ́nà. Ṣé rí irú ìtọ́sọ́nà báyìí làwọn ìbò ọ̀fẹ́ wọ́n lọ mú kọ̀wé, wọ́n ní àwọn tíṣà rẹ̀ sọ pé nígbà tó bá wù tí ọba máa kọ̀wé yọ kọ̀wé. So ti yé nìsín, ọmọkùnrin lè sọ pé òun fẹ́ dobìnrin, ọmọbìnrin lè sọ pé òun fẹ́ dọkùnrin. Ṣùgbọ́n nílẹ̀ yìí, so ọmọkùnrin yẹn lè sọ fún ẹ pé òun fẹ́ dobìnrin, sọ pé wá ẹ̀mí ẹ̀sùn wọlé wa, mórí ẹ̀ wá wọ́n rẹ̀ ìgbéra wá fún ni. Àwọn bàbá máa ń sọ fún ọmọ pé má rìn báyìí, má ṣe báyìí, ilé yìí ò lè ṣe, òun fẹ́ ṣe, tó bá ṣe máa sì lù ẹ́. Irú Ọlọ́run táwa náà ní bàbá nìyẹn. Ẹ jọ sóyè yín nìsín. Mo ti sọ̀rọ̀ ìjìyà Kristẹni báyìí, ó ti yé yín. Kò sí òsínú ìyà Kristẹni o, kò sí ọ̀tá Jésù láyé o. Ṣé gbọ́ o? Kò sí àìsàn ń bẹ o. Wọ́n ní Pọ́ọ̀lù ńkọ́, ṣé Pọ́ọ̀lù ni wọ́ já lọ́dọ̀ Pọ́ọ̀lù? Ẹja Pọ́ọ̀lù náà jìyà, ó jìyà àìsàn, ṣùgbọ́n ẹja gbọ́ tó bá jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí Pọ́ọ̀lù tó bá wá ti ṣẹlẹ̀ sí wọ náà, kó máa fún mi lò ó, torí wọ́n sọ fóun pé kó máa fún mi lò ó. Ní Kọ́ríńtì kejì orí 12 ẹja amúlẹ̀ ẹsẹ̀ 7 torí àkókò sí ẹsẹ̀ 10. Nítorí náà kí má bàa ṣe gbéraga nípa àwọn ìfihàn tó ga púpọ̀ wọ̀nyí,
sẹ́ẹ̀rí ẹja kàkó lè yé yín ẹjẹ́ mú láti ẹsẹ̀ wá ṣe ti ń tẹ̀lé mi. Ó ló yẹ kí n fọ́nà ṣe máa gbọ́ alàgbà yìí o, rírì kan kò ti bẹ̀ wá síbẹ̀ n ó sọ tìran àti farahàn Olúwa. Mo ọmọkùnrin onígbàgbọ́ kan ní ọdún 14 sẹ́yìn, bí ó wà nínú ara ní o, bí ó rí ìran ní o, èmi ò mọ̀, Ọlọ́run ló mọ̀. A gbé ọkùnrin yìí lọ sí ọ̀run kẹta. Mo ọmọkùnrin yìí bí nínú ara ní o, bí lójú ìran ní o, èmi ò mọ̀, Ọlọ́run ló mọ̀. A gbé lọ sí paradíṣe níbi tó gbé gbọ́ àwọn ọ̀rọ̀ tí kò ṣeé sọ, ọ̀rọ̀ àṣírí tí kò gbọ́dọ̀ jáde lẹ́nu èèyàn. Wọ́n fọ́nu nípa irú ọkùnrin bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé n kò ní fọ́nu nípa ara tèmi àti nípa àwọn àìlera mi. Bí mo bá fẹ́ fọ́nu kò ní jẹ́ ọ̀rọ̀ aṣiwèrè ni mò ń sọ, òtítọ́ ni wọ́n sọ, ṣùgbọ́n n kò ní ṣe bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni má bàa rò nípa mi ju ohun tí oró tí mo rí nínú ìwà mi àti gbogbo tí wọ́n gbọ́ lẹ́nu mi lọ. Nítọ́kùnrin sọ pé mo ní ìfihàn tó pọ̀ táwọn ẹlòmíràn ò ní. Ìfihàn pọ̀, orí ọ̀fẹ́ bò àyà fún Paul. Ìran mélòó ni wọ́n ti ní? Orí ọ̀fẹ́ wo ló bò àyà nú ayé ẹ̀? Ọkùnrin wa ní sẹ́rí ìran yẹn, ó ní tó ń wá máa sọ láwọn ìran yẹn, ó ní bó tẹ̀ jẹ́ pé kò sí retí ó ṣe ń wo wọ́n ṣàfọ̀nù. Ọ̀fọ̀nù náà ni o. Ó wá ní pé kó má bàa tẹ̀síwájú nù gbéraga yẹn wá gbọ́, nítorí náà kí má bàa ṣe gbéraga nípa àwọn ìfihàn tó ga púpọ̀ wọ̀nyí. A fi ẹ̀gún kan sí mi lára. Ẹ̀gún yìí jẹ́ ìránṣẹ́ Sátánì láti máa gún mi kí n má bàa gbéraga. Ṣé gbọ́ nísìn? Ẹ wá gbọ́, ẹni tí wọ́n fẹ̀gún sí lára kò panu mọ́ o, kò gbá kámú o. Ẹ máa gbọ́, ó ní ẹ̀ẹ̀mẹ́ta ni mo bẹ Olúwa nítorí rẹ̀ pé kí ó mú kúrò lára mi. Ìdáhùn tó fún mi ni pé oore ọ̀fẹ́ mi ó tó fún ọ. Ìyẹn ni pé máa fomi lò ó. Nínú àìlera rẹ lágbára mi ó ti di pípé. Nítorí náà nínú àwọn ohun tó jẹ́ àìlera fún mi ni mo ní ayọ̀ púpọ̀ jùlọ. Sẹ́rí ẹni tó lóun forí ọ̀fẹ́ fún, ó rí oore ọ̀fẹ́ gbà, ó tún yọ̀ nù ìṣòro yẹn. Àwa máa ń kọrin bàbá gbé ṣòro mi fò, kémi lè yìn ọ́ lógo, káyé lè mọ̀ pé wọ́n nìkan ṣoṣo ló tó. Òun náà ti gbàdúrà yẹn, Olóhùn ní bàbá má gbé ṣòro mi fò. Orin tí Pọ́ọ̀lù ń kọ nìyẹn ní Kóríńtà pé bàbá má gbé ṣòro mi fò, èmi yóò máa yìn ọ́ lógo, báyé bá ń bú mi o, ọkàn mi yóò balẹ̀ o. Torí pé gbóhùn Ọlọ́run só ti yé yín. Kí ni èrèdí tí Ọlọ́run máa fi ń gba àwọn ìjìyà tí mo sọ yìí láàyè? Ìyà ti Kristẹni ni o, ìyẹn ni pé kàǹjì àtúntò bá wà náà fi Ọlọ́run. Àwọn ìrírí tí ọba arajọ tọ́lọ́run fẹ́ lò fún àṣepé wa àti ìtọ́sọ́nà àti ìbáwí rẹ̀ só ti yé yín. Àkọ́kọ́ ni pé kí a lè hàn pé ọmọ tó yanjú ni wá pà kì í sọ máa lè. Ìkejì ni pé fún èrè wa ní. Ìkẹta ni pé ká lè ṣalábàápín ìwà mímọ́ rẹ̀. Ìkẹrin ni pé ká lè yẹ̀ wá wò. Ìkarùn ni pé ká lè mú èso ìwà bí Ọlọ́run jáde. Só ti yé yín? Ẹ dá mi lóhùn. Kí wá ló wá yẹ kó jẹ́ ìwà wa sí ìjìyà? Àkọ́kọ́ ni pé eléyìí ò sì dá, ẹ mọ̀ síbẹ̀. Tí Ọlọ́run bá mú yín la ìrírí ìyà Kristẹni kọjá, ẹ má gàn, ẹ má bínú, ẹ má kanra, ẹ má kùn, ẹ má ṣàròyé. Ọlọ́run mú àwọn ọmọ Ísírẹ́lì gba ibi tó mú wọn gbà torí pé ó fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. Só ti yé? Àwọn ìrírí tí wọ́n nínú aginjù yẹn fún àṣepé wọn ni, ṣùgbọ́n wọ́n kùn ní ọ̀pọ̀lọpọ̀ wọn fi ṣègbénú aginjù. Àwọn ìrírí tọ́lọ́run ti ìrìn àjò tọ́lọ́run ti ṣètò náà fún àwa náà láti fi ṣe wá pé ẹ má jẹ́ á kùn, ẹ má jẹ́ á kanra. Ìkejì ni pé ó ṣeé ṣe kí
ọkàn wa ó rẹ̀wẹ̀sì. Yẹn ni pé a lè máa kú lọ lábẹ́ ìrírí yẹn. Ọlọ́run sọ fún Paul pé oore ọ̀fẹ́ mi ṣe kí ni ó tó fún ọ. Kẹta ni pé a lè tẹ́wọ́ gbà. Ìyẹn ó dáa díẹ̀ ṣùgbọ́n kò dáa tó. Méjì àkọ́kọ́ kò dáa ká máa ṣàròyé ní àtàrí pé à ń jìyà bíi Kristẹni, tàbí kí a máa kú lọ lábẹ́ nta ńlá kọjá bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ṣe wá níbi. Ìkẹta tó dáa ni ká tẹ́wọ́ gbà á ṣùgbọ́n kò dáa tó. Èyí tó dára jù ni pé ká tẹ́wọ́ gbà ká dẹ̀ máa yọ̀nú ẹ̀. Wọ́n sọ fún wa pé ká máa yọ̀ nígbà tí a bá bọ́ sónírúurú ìdánwò. So ti yé yín nìsín. Ká sì kí ni ká máa yọ̀. Ká yọ̀ǹda ara wa tayọ̀tayọ̀ pé ìfẹ́ Ọlọ́run tó rà mọ̀ pé ìtẹ̀síwájú ni ó mú bá wa. Ká dẹ̀ máa gbàdúrà ní àkótán. Ará, tí n bá wà nínú ìfẹ́ Ọlọ́run, ohunkóhun tó bá wá dé bá mi tó pé mo wà nínú ìfẹ́ Ọlọ́run, màá fàyọ̀ gbà. Àwa sọ mí ìbá jẹ́ àìsàn, ẹ farabalẹ̀, mi ò fẹ́ kẹ́ mú mú kú mo lọ lé. Àìsàn tí wọ́n sọ yìí, tí wọ́n bá rán yín lọ sí ìlú kan tí wẹ́dà ìlú wọn tí ò bá yín lára mu, tí ẹ wá ń ṣàìsàn wẹ́lẹ́wẹ́lẹ́, kì í ṣogun èṣù, kì í ṣe àrùn ẹ̀jẹ̀, ó ní ìyà nínú ìfẹ́ Ọlọ́run o. Àwọn òyìnbó tí wọ́n mú ìrere wá Nàìjíríà, púpọ̀ wọn ò rí ẹ̀fọn rí. Ẹ̀fọn ṣèmí ìléṣe inú wọn tí mi kú. A gbọ́ nínú ẹnu rẹ̀ Abọ́ǹkì nígbà tó bẹ̀rẹ̀ sí ìránṣẹ́ rẹ̀ l'Áfíríkà. Ó mu omi burúkú. Ó kirikiri ni o. Òǹgbẹ wá ń gbẹ. Ẹnìkan fún lómi mu. Omi tí wọ́n fún un mu, omi tó láwọn kútùpà èjì nana bá bu àrùn ni. Ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́. Ẹnìkan ni Ọlọ́run gbé dìde nílùú òyìnbó tó ń gbàdúrà fún ní òfin kú o. Ẹ bá ti mọ rí Abọ́ǹkì o. Ìbádẹ́ kúkú yẹn náà nínú ìfẹ́ Ọlọ́run ló kú sí. Ṣé n tí à ń sọ yé? Ìyẹn ni pé tí n bá wà nínú ìfẹ́ Ọlọ́run, bá jẹ́ pé àìsàn wa yọjú, tàbí ìyà kan yọjú, tàbí ìdánwò kan yọjú, tàbí ìrora kan yọjú, tàbí àwọn èèyàn sì mi túmọ̀, ó mú owó wá, ó mú káwọn èèyàn pa mí tì, ó mú kí n pàdánù àwọn èrè kan, tàbí tó kùnkùn wá tiẹ̀ yí olúwa rẹ̀ ká, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. N ó mọ̀ wípé èyí ọ̀sẹ̀ yẹn Ọlọ́run màá fàyọ̀ gbà, màá dẹ̀ máa dúpẹ́. Ẹ jọ sóye yín. Ṣé ẹ rí Jésù mọ̀ wípé nígbà tí Jésù kú tó ẹ̀wọ̀n pa àwọn ọmọ ẹ̀yìn ni o, kì í ṣe àwọn Farisí, inú àwọn Farisí ń dùn ni o, àtàwọn ẹlẹ́sìn wa ti rẹ́yìn ọmọ burúkú yẹn, àti rẹ́yìn ẹ̀, àti pàwéré dànù, wọ́n ti ń ṣàjọyọ̀. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni wọ́n wá ń ká gbọ́gbọ́ kiri. Ẹ rántí àwọn tó wà ní Kílópà, àwọn ọmọ ẹ̀yìn Kílópà àbí kí náà pè ní ọ̀nà Emmaus Kílópà. Wọ́n wá sọ wípé ọba ògòdè kú. Ní Jésù wá pé kí ló dé? Wọ́n ṣàlejò ni wọ́n lù yìí ní ọmọ ń tọ́sẹ̀lẹ̀ ní. Àní wọ́n pa Kristi. Ó ní kò wá yẹ kí Kristi ó jìyà kó sì wọnú ògo ẹ̀ lọ. Sọtí ó ti wà nú àkọsílẹ̀ pé Jésù yóò jìyà. Ìyà Kristẹni tí ó jẹ́ ìyà Kristẹni yìí tí wọ́n ti kọ́ pé ẹ ó là kọjá. Ẹ̀yin ni ìyàkíyà tó bá dé ẹ kàn kọ́kọ́ wádìí sí àṣìṣe mi ló mú eléyìí wá. Tó bá jẹ́ àṣìṣe yín ni ẹ fomi lò ó. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ yín ni ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, Bàbá ṣàánú fún mi. Dáfídì ló dẹ́ṣẹ̀, orin tá a kọ yẹn, Dáfídì ló dẹ́ṣẹ̀. Ẹ dẹ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ tí Dáfídì ṣẹ̀, ó ka àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa wa rán áńgẹ́lì apanirun, ó wá ń pa àwọn ọmọ Ísírẹ́lì. 7,700 wọ́n dẹ̀ ṣòfò. Ẹni dẹ́ṣẹ̀ gan Olódùmarè ó parun. So ti yé ní ọkùnrin wa ń bẹ Ọlọ́run. Olúwa ń bẹ Ọlọ́run. Ó wá rí Olúwa ní orí ilẹ̀ Àràúnà, ó wá rúbọ.
ó sì rí áńgẹ́lì tí ń ṣiṣẹ́ ìparun yẹn, ó sọ fún áńgẹ́lì yẹn pé mo ti rúbọ, dúró jẹ́, ó tó gẹ́, òpin dẹ̀ dé bá àrùn yẹn. Yẹn ni pé tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà ló mú wá, ẹ nílò rúbọ, Jésù ti parí gbogbo ètùtù lórí igi àgbélébù. Sótìyé kákan bẹ Ọlọ́run ni pé Olúwa mo ti dẹ́ṣẹ̀ sí ọ, ṣàánú fún mi. Kẹ wá pakuru mọ́ ẹni wọ́n fi iṣẹ́ ìparun yẹn rán kò dúró jẹ. Ṣé tí mò ń sọ yé? Ẹ wá wò, tó bá jẹ́ pé ìrora lẹ nínú àgọ́ ara yín kò lè yin Ọlọ́run lógo. Ìwé mímọ́ sọ pé Pétérù ìkan náà ló kọ̀wé, Pétérù kejì orí 1 ẹsẹ̀ 2, ó ní kí orí ọ̀fẹ́ ti ṣojú rere Ọlọ́run àti àlàáfíà. Ọlọ́run wa Ọlọ́run àlàáfíà ni. Alàgbà Pọ́ọ̀lù ó ní Ọlọ́run àlàáfíà yóò fún yín ní àlàáfíà ní ọ̀nà kọ̀nà. Tẹsalóníkà kejì orí 3 ẹsẹ̀ 16. Ní ọ̀nà kọ̀nà nígbà gbogbo ìfẹ́ Ọlọ́run ní ká ní ìlera. Jésù kú fún wa kó lè bá a dára fún wa. Jésù tó kú fún wa kí ìgbáyé káyé wa ká gbáyé kó dùn kó pọ̀ kó pẹ́. Ó ní kí orí ọ̀fẹ́ ojú rere Ọlọ́run àlàáfíà tí ń ṣe àlá tí ń ṣe kí ayé wa ó jíire kó dáa fún wa ní pípé, pé nínú ohun gbogbo, gbogbo rere gbogbo téèyàn ṣaláìní àti ohun rere gbogbo, ọrọ̀ gbogbo, tẹ̀mí gbogbo, àti kéèyàn ò bọ́ lọ́wọ́ ọ̀páyà. Ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, kí ni máa ń jẹ́ káyà ọ̀páyàn? Tí ó bá ṣẹ́rù ńkọ́? Àìlówó lọ́wọ́ bàbá àjáyà. Tẹ́ ẹ bá lówó lọ́wọ́ ẹ̀ mọ́ pọ́kàn yín ọ̀bàlẹ̀, ọ̀rọ̀ mi ò yé yín. Ara rẹ̀ ló kókó ṣùgbọ́n ò lówó lọ́wọ́, ó sì ní tó fowó ṣe, ọ̀wá ní ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀. Kí ni jẹ́ balẹ̀ ọ̀yà? Ìbàlẹ̀ àyà ò sì fẹ́ ní tí ò lówó lọ́wọ́. Ogun àìlówó lọ́wọ́ kọ́sẹ́ fún gbogbo wa lórúkọ Jésù. Ọlọ́run fẹ́ kó dáa fún wa, bá ń sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́, Ọlọ́run fẹ́ kó dáa fún ẹ. Pé ká bọ́ lọ́wọ́ ìjayà kó kéèyàn máa rin máìlì igba máìlì nínú yàrá kì í ṣe fi Ọlọ́run. Àti gbogbo ìtakpóró gan, gbogbo tí ó bá fẹ́ kẹ́ ẹ nísìnyí òpin dé bá lónìí lórúkọ Jésù. Ó ní pé Ọlọ́run yóò sọ di púpọ̀, kò fẹ́ ká kàn ní díẹ̀, ó fẹ́ ká ní púpọ̀. Ó ní yóò sì tọ̀ wá wá nípa ìmọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi. Ẹ má lọ lé pé Ọlọ́run ti ní pé ìyà tí mò ń jẹ, tẹ́ ẹ bá ti rí i pé ìyàwó ni Jésù ti kú lórí igi àgbélébù. Ikú tí Jésù kú lórí àgbélébù, òun fúnra ara rẹ̀ wọ́n lé òun tí kára ẹ ti ru àìlera wa lọ. Ó ní ó ti ru ìbànújẹ́ wa lọ. Kí ló máa mú ká bànújẹ́? Ẹ̀ṣẹ̀. Kí ló mú ìrora wá fún wa? Ẹ̀ṣẹ̀. Ọkùnrin ògbólógbò Jésù yanjú ẹ̀ lórí igi àgbélébù. Ṣèjì mọ̀ yọ sí. Sátánì gangan òun ló mú káyé ó kan bí ìbò. Ọba ògo nípa ikú rẹ̀, ó pa ẹni tó lágbára ikú run tí í ṣe Èṣù. Ní orí igi àgbélébù ló yanjú àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìjòyè, àwọn ọlọ́lá ayé, àwọn aláṣẹ ibi kùnkùn ayé. Ó ti fi wọ́n ṣẹ̀sín gbangba, ó já wọn sí òò nítorí tiwa ni. Ọ̀ṣẹ́gun ò sí fún wa, òun di tálákà káwa lè bá a di ọlọ́rọ̀. Ó ti yanjú ègún náà jẹ́ káyé ó rọgbọ fún yàn. Ó ti ru ègún wa lọ torí tá a kọ́ pé ìfibú ni fún ẹni tí a fi kọ́ sórí igi. Àwọn tí Jésù ti wá jìyà fún, tó ti wá gba àwọn eré yìí fún wa, ẹ má fomi lò ó kẹ́pẹ́ níyà Kìrìsìtẹ́nì, kò rí bẹ́ẹ̀. Pétérù ó ṣàìsàn, Jòhánù ó ṣàìsàn, Jésù ó ṣàìsàn. Abẹ́rẹ́ ìjọ kan tí wọ́n pe Jésù náà, táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní pé bàbá ẹ̀ ńlẹ́ o, ó là jáde ilé ni. Wọ́n ní kí ló dé? Ọlọ́rẹ̀ rà ni. Jésù ó ṣàìsàn, kò lásídẹ̀ǹtì rí, kókókó lára ọmọ Ọlọ́run lé. Fisáyọ̀ ló jẹ́ kí n mọ̀ pé orí òkè ìpaláradà táwọn ọmọ ẹ̀yìn gùn, kíní náà fi gùn nígbà tó lọ sí Jerusalem. Ṣé lift ilẹ̀ fi gùn àbí kébùkà ló gbé wọn gùn? Òkè yẹn ga fíofíò.
ọba ògo sì gún ni ogun. Àwọn tán sì gún pẹ̀lú ẹ̀ náà kò sí kankan tó ṣàìsàn. Jákọ́bù ò ṣàìsàn, Jòhánù ò ṣàìsàn. Egun wọn le kókókó. Ó lè bá Jésù gòkè kára rẹ̀ ọmọ gbò. Ọ̀rọ̀ mi ò yé. Kó ṣàìsàn. Wọ́n Jésù ní ó wá kàn wá jí Jésù. Wọ́n á jí Jésù rí. Wọ́n ní dádì ẹ̀ ń dé ńlẹ̀. Tó ṣiṣẹ́ gbogbo òru àná tó ṣiṣẹ́ tẹ̀mí fẹ́ bọ́. Òun náà ni ó tó kọ́kọ́ jí. Káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó jí ó ti lọ gbàdúrà. Nígbà máa ń bọ̀ àwọn yóò sì máa hanrun. Dédé ó já gbàdúrà. Ẹrù ìnira nú ayé mi ẹ jáde lórúkọ Jésù Kristi. Gbogbo ntọ́lọ́run ò pè bù mọ́ ayé mi. Ẹ jáde kò lọ́nà. Ọwọ́ aninilára ẹgbẹ́. Àìsàn nínú àgọ́ ara mi jáde. Ìnira ni, òṣì ni, ìdààmú ni, ìfòòró ni. Ẹ jáde gbogbo àwọn ọwọ́ asọ́nidahoro lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ gbẹ́ dànù lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run àlàáfíà, jẹ́ kí orí ọ̀fẹ́ kó di púpọ̀ fún mi, jẹ́ kí àlàáfíà rẹ kó di púpọ̀ fún mi. Ẹ gbàdúrà pé Olúwa mo yàn láti fi ayọ̀ lá ìjìyà kọjá nítorí pé mo gbà ọ́ gbọ́. Ohunkóhun tí ẹnikẹ́ni bá ṣe sí mi ní àtàrí pé mo wà nù fẹ́ rẹ, Olúwa mo fara mọ́. Mi ò ní kùn, mi ò ní ṣàròyé. Ọba àwọn ọba lórúkọ Jésù mi ò ní kanra. Àwọn ìrírí tó ti là sílẹ̀ fún mi láti ṣe mí pé Olódùmarè, Olúwa mo gba orí ọ̀fẹ́ láti là wọ́n já lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Nígbà tí o bá ń tọ́ mi sọ́nà, nígbà tí o bá ń bá mi wí, mi ò ní fọwọ́ yẹpẹrẹ mú. Táyọ̀táyọ̀ ni màá máa la àwọn ìrírí wọ̀nyí kọjá. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa.